bẹ̀ gbogbo ọmọ Yorùbá pátápátá ẹ bá mi wo fídíò yìí o kẹ́ listen sí voice yìí ẹ jẹ́ n gbé yín débẹ̀. Báwo ni Madia? In fact, ọ̀rọ̀ tó yẹ kó fẹ́ sọ mi ní parọ́ fún ẹ o ti get everything àwọn contribution díẹ̀ mo kàn fẹ́ fi sí nípa ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni ẹ tó wà máa jókòó ogúnkógún ó máa pa ìtàn kìtàn I'm from Òṣogbo Òṣogbo jẹ́ ẹ̀ka Ọ̀yọ́ but nítorí pé mo jẹ́ ẹ̀ka Ọ̀yọ́ mi ò ní fi ọ̀rọ̀ ṣe ègbé àwọn Ọ̀yọ́ láti ọ̀rọ̀ nípa ní Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀ they are just being like kí wọ́n máa wà agabagebe hypocritical náà pẹ̀lú òyìnbó wọ́n mú tọ̀ ní orí wọn mú tọ̀ láti ilẹ̀. Number one, Ọ̀yọ́ the present Yorùbá òun kọ́ ni Ọ̀yọ́ Ọ̀yọ́ Yorùbá ancient Yorùbá òun ni Ọ̀yọ́ Ọ̀yọ́ ni Ọ̀yọ́ Ìbàdàn Òṣogbo Ẹdẹ Ìwó Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ nìyẹn àtàwọn ibi kọ̀ọ̀kan ni wọ́n pè ní Yorùbá Ọ̀yọ́. Aláàfin ìyẹn Ọ̀rànmíyàn tó tẹ Ọ̀yọ́ dó òun ni lágbọn Odùduwà ó láwọn ẹ̀gbọ́n òbí èkó já kíkọjú jagunjagun star of warriors òun ni Ọ̀yọ́ nígbà yẹn nǹkan tó jẹ́ káwọn Ọ̀yọ́ máa expand nìyẹn expansion wọn òun ló dé dá omi ṣùgbọ́n nígbà yẹn àwọn Ẹ̀gbá gan kúrò ní Ọ̀yọ́ láti Ọ̀yọ́ Ògúnṣùwọ̀n Ìbàdàn láti Ìbàdàn fi dé the present Abẹ́òkúta ní 1830 ní Balógun Ṣódẹkẹ́ lórí ìtàn síbẹ̀ ṣùgbọ́n ní 1835 Bíṣàbí Alùgbàkàlà òun ni ó lead àwọn Ọ̀yọ́ àwọn Ìgbàlódà láti Ìbàdàn tí gbogbo United Ẹ̀gbá ni wọ́n emerge ni wọ́n converge rather ní 1835 ní Abẹ́òkúta so ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ àwọn Ẹ̀gbádò Ọ̀yọ́ ni wọ́n ti emanate àtàwọn olùkọ̀ọ̀kan bẹ́ẹ̀ but ìyẹn nígbà tí wọ́n fẹ́ unite wa àwọn òyìnbó as you have said nínú program wọ́n ń wá orúkọ tó yẹ kí wọ́n lè adopt tó yẹ kí wọ́n á sọ gbogbo wa papọ̀. Ìjẹ̀bú was never under Ọ̀yọ́ empire Ìjẹ̀bú Awùjalẹ̀ òun ni paramount ruler a sọ pé Ìjẹ̀bú comprised of the present Rẹ́mọ Ṣàgámù Ìkẹ́nnẹ́ they were under Ìjẹ̀bú empire so Awùjalẹ̀ Ìjẹ̀bú ò sí lọ́dà Ọ̀yọ́ títí tó fi dé Ẹ̀pẹ́ Ìjẹ̀bú Ẹ̀pẹ́ Èjìrìn Àgbọ́wá Ìjẹ̀dẹ̀ Ìmọ̀ta tó fi dé Ìbẹ̀jú Lẹ́kì tó fi dé Àjà Ìjẹ̀bú ni ló ń control tó fi dé Kòròdú Ìjẹ̀bú ló ń control kó tó dé pọ̀ balkanize sí under Lagos colony so bẹ́ẹ̀ kọ́ ni mo tún lọ ní pé Ọ̀yọ́ ó níbi tí Ọ̀yọ́ dé Ọ̀yọ́ kọ́ ló ń pàṣẹ Iléṣà ọwọ́ Òbùkún Ìjẹ̀ṣà ó ti wà under Ifẹ̀ Ìjẹ̀ṣà ti dúró Èkìtì Oǹdó Ọ̀yọ́ kò ní àṣẹ ń bẹ̀ Èkìtì Oǹdó 90% ìlú tó wà ń bẹ̀ pátá Ilé Ifẹ̀ ni gbogbo wọn ti originate kò sí èyí tó jẹ́ Yorùbá Ọ̀yọ́ ní Èkìtì Oǹdó the only thing ní pé ìgbà tó yọ expand Ọ̀yọ́ ó gbé Èkìtì Oǹdó àwọn bíi kó jẹ́ ìlú jagunjagun Ìbàdàn jẹ́ ibi táwọn soldiers wọn ibi tí wọ́n máa ń ibi tó tẹ̀lú sí so Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ so àwọn jagunjagun Ìbàdàn Ọ̀yọ́ ìyá Aláàfin ó rán wọn láti lọ sí ogun sí Èkìtì àti Oǹdó láti mú wọn ní pápámọ́ra ó dá pé ṣe yẹn náà kind of because influence ọba Òbíní ó ti ń dé Ọ̀wọ̀ ó ti ń dé Oǹdó ó ti ń dé Èkìtì tó bá wo lára àwọn òkìní traditional and cultural kìíní wọn ní part of Oǹdó kò fẹ́ jọ ti Benin díẹ̀díẹ̀ nítorí influence ọba Òbíní ni tí Aláàfin ò bá ṣígun láti make sure pé òun gba Èkìtì Oǹdó Benin ò bá já Èkìtì àti Oǹdó gbà but nígbà yẹn Aláàfin ó lo influence kó jẹ́ ìlú jagunjagun láti máa ṣí ogun sí Iléṣà Èkìtì Oǹdó at the end òun ló lè ṣe ogun Kírìjí ní late 19th century ní about 1885 Kírìjí wọ̀ tó ṣẹlẹ̀ ìtorí gbogbo wàhálà tí Aláàfin máa ń kó ogun lọ sí those axes ìyẹn ní eastern part of the Yorùbá ní gbogbo àwọn Ìjẹ̀ṣà Èkìtì parapọ̀ including Iléṣà led by Ògèdèngbé gbogbo wọn mo fi ṣí ogun against Ọ̀yọ́ ogun yẹn dẹ̀ lọ for many years kò sí winner kò sí loser so bẹ́ẹ̀ kọ́ ni mo tún wá lọ ní pé gbogbo Yorùbá sí ó yàtọ̀ sí Yorùbá ti tẹ́lẹ̀ ni Aláàfin jẹ́ Aláàfin Ọ̀yọ́ empire Ọ̀yọ́ empire yẹn ti tẹ́lẹ̀ yẹn òun nìkan ló ń pè ní Yorùbá so nígbà tá a ti bá darapọ̀ ń sì Ọ̀yọ́ Aláàfin ò lè pè rẹ̀ ní olórí ọba aládé ó ti sọ́nu program ẹ pé ẹni pé bí Ondo state ṣe wà wọ́n kọ́ pé ní Ondo state torí kan ti pè ní Ondo state wá sọ pé òun ni olórí ọba ní gbogbo Ondo state nígbà tí ọba Ọ̀wọ̀ wà ń bẹ̀ nígbà tí ọba Àkúrẹ́ wà ń bẹ̀ so bẹ́ẹ̀ náà gbogbo ló ṣe rí Ifẹ̀ ni gbogbo wa ti wá Ọ̀rànmíyàn ní last born Odùduwà Ọ̀rànmíyàn tó lè jẹ́ last born gan nígbà tí ó tẹ ohun tó kúrò ní Benin tó establish monarchy ọbaṣip monarchy ní Benin after Benin ṣe wá tẹ Ọ̀yọ́ dó nígbà tó kúrò lọ́yọ́ as ọba kò wájà sí Ọ̀yọ́ Ilé Ifẹ̀ ló wájà sí adé àrè adé Odùduwà kò ṣe gbé lọ sí Ọ̀yọ́ adé àrè Ifẹ̀ nìkan ló wà àìkú Odùduwà dẹ̀ tó dé gbogbo history Odùduwà kò tí ì ju bí 3,000-4,000 years ago lọ
gbogbo history Odùduwà ọba ti wà ní Ilé-Ifẹ̀ more than 40 ọba ló ti wà ní Ilé-Ifẹ̀ nígbà Odùduwà àti generation Odùduwà àti generation Ọbàtálá adéṣẹṣẹ fún Ọbàtálá dé àwọn Ọbàtálá ó ti wà àwọn yẹn ti tipẹ́ several thousands of years làwọn yẹn ti wà Odùduwà yìí gbà Odùduwà dé you understand so adé ààrẹ tó Odùduwà dé nígbà tí Ọ̀rànmíyàn establish Ọ̀yọ́ ó padà sí Ilé-Ifẹ̀ kò ṣe gbé adé yẹn lọ sí Ọ̀yọ́ you understand so ẹni tó bá ti wà lórí àpèrè Ọọ̀ni Ilé-Ifẹ̀ kódà kò jẹ́ ewúrẹ́ ìtọ̀kítọ̀ ni àwọn èèyàn sọ kódà kò jẹ́ ewúrẹ́ a gbọ́dọ̀ fi nídìí bàbá lọ́mọ ti bá ẹ pọ̀n a gbọ́dọ̀ fi ọ̀wọ̀ àti ọlá àti ẹ̀yẹ sí orí àpèrè Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọọ̀ni Ilé-Ifẹ̀ ń ṣe ní àrífín wọn kò fẹ́ da ìtọ̀rú wọn fi sọ kátàkátà nígbà tí last born nítorí pé ó ní military power nítorí military power Ọ̀yọ́ ní Ọ̀yọ́ fi expand ọba Alákétu tó wà ní kíní ní Benin Republic of Benin gbogbo wọn lójú kíní lọ Ọ̀rànmíyàn lọ Ọ̀rànmíyàn last born a lot of àwọn ọmọ gbogbo the present Ilé-Ifẹ̀ close to Èkìtì ló kọ́kọ́ wà tẹ́lẹ̀ Ifẹ̀ Òdáyé ló ti kọ́kọ́ wà from Ifẹ̀ Òdáyé ó di Ifẹ̀ Òyè from Ifẹ̀ Òyè èṣù àti present Ilé-Ifẹ̀ kọ́ ní Ilé-Ifẹ̀ wà close to somewhere around Èkìtì àwọn ìlú ìṣẹ̀mbáyé àwọn olùsẹ́kọ̀ọ́ ju Ọ̀yọ́ lọ in age ó wà ní Èkìtì state àwọn ìlú ìṣẹ̀mbáyé I'm not from Èkìtì I'm not from Ondo àwọn ìlú ìṣẹ̀mbáyé ó wà ní axis yẹn Ọ̀tún Èkìtì wọ́n pè ìlú kan ní Ọ̀tún Èkìtì ọba bẹ yẹn àti Odùduwà ọ̀rẹ́ ló jẹ́ sí Odùduwà nígbà Odùduwà nígbà tó ju Odùduwà fọ́ tí wọ́n rán òbòkun pé kọ́ lọ bu òkun wá ní Èkó ní òkun lọ́hùn ṣebí kíní ló gbà ọ̀dà Àwùjalẹ̀ ló gbà kọjá gbogbo táìmù yẹn yóò ti fọ́ọ̀mù ọ̀rọ̀ mi yóò ti lọ establish Ọ̀yọ́ Odùduwà yìí wà ní ayé àwọn ìlú ìṣẹ̀báyé tó ju Ọ̀yọ́ lọ in age ó wà ní Èkìtì state so Ọ̀yọ́ kọ́ ní military might ní military power ló fi expand kò dẹ̀ sí nǹkan tó bá rí nù yẹn torí kò dẹ̀ expand torí pé ọmọ ní property ju bàbá lọ ṣé wàá sọ ọmọdé bàbá ó sọ di bàbá náà kátàkátà ni àwọn Ọ̀yọ́ ń sọ àárẹ̀ òpìtàn tó ń sọ ìtàn kátàkátà ló ń sọ influence méjì ló ń ṣe àárẹ̀ òpìtàn Islamic interest àti Ọ̀yọ́ ancestry influence ló ń ṣe gbogbo bá sọ̀tọ̀ lọ bá sọ̀tọ̀ bọ̀ aṣáfẹ́ fi wá sábẹ́ Saudi Arabia mo rí yẹn nínú ìwẹ̀ secondly tó bá ti di ọ̀rọ̀ Ifẹ̀ àti Ọ̀yọ́ á ti sẹ́yìn Ọ̀yọ́ nítorí ọmọ Ìbàdàn ni ọmọ Ìbàdàn ni and Ìbàdàn was established present Ìbàdàn ni o established in 1835 not ancient Ìbàdàn Ìbàdàn baálẹ̀ ló ń jẹ́ ń bẹ̀ until just recently less than 60 years ago ni wọ́n di ọba baálẹ̀ ni wọ́n ń jẹ ní Ìbàdàn àwọn warriors àwọn soldiers Aláàfin àwọn ni wọ́n wà ní Ìbàdàn you understand so dẹ̀ yí pé àwọn kan sọ pé Aláàfin ló ń jẹ kíní kan of Yorùbá land but Yorùbá àtijọ́ as I've said Ọ̀yọ́ ló ń pè ní Yorùbá àtijọ́ òun náà ló bá jẹ́ náà kíní kan of Yorùbá land and kíní kan of Yorùbá kò mí pé gbogbo ilẹ̀ Yorùbá náà òbí kan ti adopt orúkọ Yorùbá yẹn ló fi ń gbé síra wọn pé Aláàfin ti kọ́ àwọn gbogbo ilẹ̀ Yorùbá náà Ọ̀yọ́ influence Ọ̀yọ́ empire kò dé Jẹ̀bú fún pé as a matter of fact gbogbo ilẹ̀ Yorùbá pátápátá Ìjẹ̀bú nìkan ni wọn kò sẹ́ni kankan tó gbé náà ojú Ìjẹ̀bú go and read history kò sẹ́ni bọ́dì láti àgbẹ̀ pé Ìjẹ̀bú ò kì í kọ ìlà gbogbo wọn máa ń sá fún Ìjẹ̀bú láti ilẹ̀ wọn ò kó Ìjẹ̀bú lẹ́rú rí kò sẹ́ni bọ́dì tó gbé náà ojú Ìjẹ̀bú the only segment of Ìjẹ̀bú tí àwọn Ẹ̀gbá tí wọ́n fight tí wọ́n subjugate temporarily òun ni Rẹ́mọ àwọn òun ni Mákún méjì ló wà Mákún omi níjẹ̀bú Mákún Ṣàgá ní Rẹ́mọ àwọn Mákún ní àwọn Ẹ̀gbá nígbà táwọn Ẹ̀gbá expand làwọn Ẹ̀gbá bájà nítorí ààlà ilẹ̀ nítorí pé Àwùjalẹ̀ ò dẹ̀ wà involve ní time yẹn ni later táwùjalẹ̀ stepping àwọn Ẹ̀gbá sálọ ni so gbogbo àwọn olú tó ní empire Ẹ̀gbá gbára wọn lẹ̀ láti Ọ̀yọ́ àti Ọ̀yọ́ làwọn Ẹ̀gbá ti wá from Ọ̀yọ́ ń bọ́ sí Ìbàdàn from Ìbàdàn wọn ìṣòwò sí present Abẹ́òkúta wọn dá dúró wọn ní independence ìgbà tó yá wọn ò sí lábẹ́ Ọ̀yọ́ mọ́ Ìjẹ̀bú ò sí lábẹ́ Ọ̀yọ́ Oǹdó Èkìtì Iléṣà ìyẹn ló ń pèlè Èkìtì parapọ̀ wọn ò sí lábẹ́ Ọ̀yọ́ nítorí expansion làwọn èèyàn fi ṣàyànjú rọ̀ dé ibẹ̀ orísun Oǹdó àti Èkìtì state Ilé-Ifẹ̀ ni Ìjẹ̀bú náà àti Rẹ́mọ Ilé-Ifẹ̀ ni àwọn Ẹ̀gbádò àwọn ló ń pè ní Yewa Ẹ̀gbá etí odò ló ń pè lẹ́gbàdò Ẹ̀gbá etí odò Yewa Ẹ̀gbá etí odò Yewa òun ló ń pè ní Ẹ̀gbádò so Ọ̀yọ́ làwọn ti move Abẹ́òkúta náà Ọ̀yọ́ náà ti move gba àwọn Ìjẹ̀bú ẹni tó dá Ìjẹ̀bú sílẹ̀ Olúìwà òun ni founder Ìjẹ̀bú ṣùgbọ́n kò assume title of the Àwùjalẹ̀ the first Àwùjalẹ̀ of Ìjẹ̀bú was Ọbàntà ọmọ Olúìwà tó jẹ́ obìnrin òun ló fẹ́ Odùduwà ọmọ tí ìyẹn bá bí ọkùnrin òun ni Ọbàntà ìyẹn ló assume the title of the first Àwùjalẹ̀ of Ìjẹ̀bú land so by extension náà Ìjẹ̀bú náà under Ilé-Ifẹ̀ ni wọ́n ti wá
under Ilé-Ifẹ̀ ni wọ́n ti wá. So gbogbo wa pátápátá Ifẹ̀ everybody ti wá. Ọ̀yọ́ náà by extension Ifẹ̀ ni Ọ̀yọ́ ti wá. So what are they talking about? Nítorí pé ọmọ ní owó ju bàbá lọ síwájú mi pé òun ló bí bàbá yẹn. So ọ̀rọ̀ amukun mẹ́kàn ni. Mo láì bó ṣe contribution rẹ̀ mo kàn ní kí ṣípìn eléyìí ni at least how to broaden scope ẹ̀. Then ó sọ̀rọ̀ nípa ìgbà tí Ọọ̀ni jáde for the first time táwọn ìbò ní kó jáde. Kò tó dẹ̀ fà ní pé Ẹlẹ́pẹ̀ fẹ́ máa lo bedded crown. Then Àkàrìgbò fún ní go ahead. Ìjà yẹn wá wà láàrin Àkàrìgbò disagreement ní pé kí Ẹlẹ́pẹ̀ máa lo adé. Ẹlẹ́pẹ̀ dẹ̀ jẹ́ kó yí Àkàrìgbò pé Ọọ̀ni ó mọ̀ nípa adé òun pé Ilé-Ifẹ̀ lòun ti gbé adé wá. Àwùjalè dẹ̀ fún Ẹlẹ́pẹ̀ ní go ahead pé kó dé adé. So ìyẹn ló fa ìjà tí àwọn ìbò wa fi pé Ọọ̀ni kò dá sí. At the end Ọọ̀ni wa testify sí pé òun lòun ní adé. Gbogbo adé ìṣẹ̀ǹbáyé pátá Ilé-Ifẹ̀ everybody ti gbé wá. Ipò òótọ́ ni Ẹlẹ́pẹ̀ gbé adé yẹn wá láti Ilé-Ifẹ̀. So àwọn Rẹ́mọ Ìrẹ́mọ quarters Ilé-Ifẹ̀ ni wọ́n ti move. Ìrẹ́mọ quarters Ilé-Ifẹ̀ ni wọ́n ti move. Ó tẹ̀lé Ọbàntà láti mo sọ pé Ọbàntà jẹ́ ọmọ fún Odùduwà ni. Ìtàn burúkú táwọn Muslim kọ ipa wá láti Mẹ́kà àwa láti Mẹ́kà. Alhaji Samsudeen bí ò bá kú ọmọ Abẹ́òkúta bí ò bá kú ó ti kú ti pẹ́ òun ló kọ ìtàn yẹn ipa Odùduwà láti Mẹ́kà. Ọmọ tó pọ̀ Odùduwà ọmọ méje kọ́ Odùduwà bí ju ọmọ méje lọ ó bí ju ọmọ méje lọ kò dẹ̀ sí nǹkan kò sẹ́ni tó ń jẹ́ kọ̀ǹpì àwọn ìtàn àgbélẹ̀rọ tí bí ò bá kú tí ó kọ ọmọ Abẹ́òkúta ni bí ò bá kú bọ̀ Muslim ni nígbà tó bá kọ ìtàn ó fi kò dẹ̀ ṣe pé ẹ̀yà wa nìkan ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn ẹ̀yà tí àwọn Muslim bá lọ wọ́n ṣe máa ń àwọn indigenous faith àwọn aboriginal people àti belief wọn wọ́n máa ń demolish wọ́n máa demolish wọ́n máa scatter wọ́n máa da gbogbo ẹ̀rọ adórí ẹ̀kodò á gbé ìtàn Lárúbáwá àgbélé lórí bí wọ́n ṣe ń ṣe nìyẹn but this see wọ́n ti cast àṣírí ti tú. Odùduwà ọmọ Ilé-Ifẹ̀ ní Odùduwà ọmọ Ilé-Ifẹ̀ kò wá láti Ifúrúfú kò dá wá láti Mẹ́kà ọmọ Ilé-Ifẹ̀ ni you understand but ọ̀rọ̀ ọjọ́ ìbí nìyẹn mi ò ní sọ ẹ̀mọ́ ilé but àná dá ọ̀rọ̀ nìyẹn. Ìyá Aláàfin Ṣàngó tó jẹ́ òkè Aláàfin tó wà ní Ọ̀yọ́ kò kì í ṣe òun gangan ní the first Ṣàngó ó bá Ṣàngó rúmọlẹ̀ jẹ́ orúkọ ni iná tó ń jáde lẹ́nu ẹ̀ agbára iná yẹn Ilé-Ifẹ̀ ló ti rí ọ̀rọ̀ Ifẹ̀ onílé iná alágbọ́ ọ̀rọ̀ Ifẹ̀ òun ni ó kàn yọ iná lẹ́nu agbára ọ̀rọ̀ Ifẹ̀ onílé iná yẹn spirituality agbára òun ni Ṣàngó ló tap into tóun náà fi ń yọ iná ní ẹnu ó bá Ṣàngó rúmọlẹ̀ jẹ́ orúkọ ni òun kọ́ ni the first Ṣàngó. So observation mi ni ẹṣẹ́ anyway as I've said you are doing an incredible job and I need to commend you for extraordinary commitment to your job. So if there is any other thing I will let you know. Thank you so much and have a good day. Bye. Mi ò ní àwítúnwí kan tàbí atótónu kan tí màá ṣe lórí àlàyé tí bàbá yìí ṣe. Thank God ẹ̀yin àgbà tẹ́jẹ́ àgbà gidi nílẹ̀ Yorùbá ẹ̀yin náà wà lórí ìkànnì yìí. Ṣùgbọ́n irú àwọn àgbà báyìí là ń fẹ́ nílẹ̀ Yorùbá. Àwọn àgbà tí ò kìí ṣe àgbà alábòsí. Àwọn àgbà tí wọn kì í kó àwọn ọ̀dọ́ ṣìnà. Àwọn àgbà tí wọ́n fẹ́ kí ọjọ́ iwájú Yorùbá dáa. Kì í ṣe àwọn tó yẹ pé wọ́n ń pa ìtàn kíntàn torí pé wọ́n fẹ́ jogún kógún. Ìtàn kan wà ń sìn táwọn kan fọwọ́sowọ́ sí mi tí mo máa release video lé lórí nípa ìlú Ìfẹ́tẹ̀dó. Àjọṣepọ̀ tó wà láàrin ìlú Ìfẹ́tẹ̀dó àti ìlú Òkègbó. Torí nígbà tí mo padà lọ wo orí social media ẹni tó kọ ìtàn Ìfẹ́tẹ̀dó sórí social media kò tiẹ̀ sọrí wípé wọ́n bó Òkègbó tán. Ó ní bàbá ńlá àwọn tó tẹ Ìfẹ́tẹ̀dó ó sọdẹ láti Ifẹ̀ wá sí oko Ìfẹ́tẹ̀dó ni. Whereas ọba ìgbà kan nílùú Òkègbó tó àti àbúrò ẹjọ ní fàkínfà àbúrò yẹn ló bínú kúrò lókègbó tó lọ tẹ Ìfẹ́tẹ̀dó òkè odò ni wọ́n ń pè bẹ́ẹ̀ ń gbà yẹn oko Òkègbó ni. Now ibi tí wàhálà ti máa ń wà nílẹ̀ Yorùbá nìyẹn o. Irú ẹni tó wá kọ̀ yẹn sí social media ń sìn yẹn tó kọ́ sí Google ń sìn tó bá dọjọ́ ọ̀la táwọn ọmọ tẹlifíṣàn tó ń bọ̀ bá kà kí náà máa sọ wọ́n á ní nǹkan táwọn bàbá àwọn sọ ni nǹkan táwọn kà ni nǹkan táwọn bàbá àwọn kọ sínú ìwé ni. Bẹ́ẹ̀ náà ló ṣe rí pẹ̀lú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́rọ̀ àwọn ará Ọ̀yọ́ ń sìn. Ìwọ́n táwọn ọ̀rọ̀ Ọ̀yọ́ mi máa sọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló kọ̀wé ń pa ẹ̀. Àwọn tó kọ̀wé ń pa ẹ̀ yẹn ọmọ ìlú wo ni wọ́n ṣe báwọn ọmọ Ọ̀yọ́ náà ni wọ́n. Tá bá gbé ọkọ́ fún wèrè kó kọ ebè níbo ló máa tàbí kó ló máa ró sí akátá ẹ̀ náà nìyà. So
èmi ò wá mọ nǹkan táwọn ará Ọ̀yọ́ fẹ́ gbà nínú nǹkan yìí o. I don't just know nǹkan tó fẹ́ gbà ń bẹ̀ because ìlú pọ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n ti wà ṣáájú Ọ̀yọ́. Thank God bàbá tó sọ̀rọ̀ yìí ò kí sọmọ Ifẹ̀, ọmọ Òṣogbo ni wọ́n. ìran Ọ̀yọ́ náà ló tẹ Òṣogbo tó gẹ́gẹ́ bá a ṣe gbọ́. So kábà sọ wípé wọ́n ń gbèjà Ifẹ̀ ni torí pé ojú ọmọ Ifẹ̀ ni. Àwọn ìlú ti wà ní ilẹ̀ Yorùbá kí wọ́n tó tẹ Ọ̀yọ́ dó. Báwo wá ní Ọ̀yọ́ yẹn ṣe wọ́n máa claim pé òun ló lórí gbogbo ìlú yẹn àti Ifẹ̀ àti àwọn ìlú tó ti wà ṣáájú statement yẹn kí ló túmọ̀ sí? Ẹ dá mi lóhùn. Because nígbà tí Ọ̀yọ́ àkọ́kọ́ wà Ọ̀yọ́ lé gbogbo ìlú tó wà lágbègbè wọn lọ́yọ́ máa ń kógun jà. Ọ̀yọ́ ò jẹ́ kí àlàáfíà jọba láàrin ìlú tó wà lágbègbè wọn rí. Ìjà yín lẹ́jàjàjà tẹ́ ẹ sọ gbogbo ìlú yẹn dọ̀tá ara yín nígbà tó gùn táwọn máa padà jà yín tẹ́ ẹ fi rí àwọn èèyàn gbèjà yín tí Ọ̀yọ́ lè fi tú. Ìjà yín lẹ́jàjàjà tẹ́ tí ọba Aláàfin Awólẹ̀ tó fẹ́ fẹ́ Àfọ̀njá kù tó fura tó àtàfọ̀njá fi kẹ̀yìn síra wọn táfọ̀njá fi wò pé ó dá tí wọn bá fẹ́ràn táwọn ẹran ò bá fẹ́ràn tí wọ́n bá ń bá ń jà ìjà ìmọ̀dí òun á kúkú gba ìta lọ wọn á lọ sọ̀rọ̀ àwọn ará ìta tó mọ̀ pé ó máa padà bùn lọ́wọ́. Kẹ wá ìṣọ̀kan rí kí gbogbo wa wà nínú ìṣọ̀kan. Ẹ fi bàbá wọ̀ ọ̀nà ìfìfẹ́ ìṣàwòkọ́ṣe náà. Ẹ fi bàbá wọ̀ ọ̀nà ìfìfẹ́ ìṣàwòkọ́ṣe. Bàbá yẹn ò jáde rí kó sọ pé báyìí ló ń ṣe tó. Ó ń lo ipò tó wà láti fi wá ìfẹ́ fún ìran Yorùbá. Ẹ̀yin ẹ̀fín dàrán Yorùbá rú. Ẹ̀fín sọ wípé ẹ̀yin lẹ́jù. Tó ìlú Yorùbá táwọn tó kù àwọn ìlú tó kù bá wá padà dìde. Tí wọ́n fẹ́ fi hàn yín pé ẹ̀yin kọ́ lẹ́jù. Sẹ́ni wàá kò. Because nílẹ̀ Yorùbá tá a jọ wà yìí gbogbo alámọ̀ wípé àwọn ìlú pọ̀ lóríṣiríṣi tí wọ́n ti tẹ̀dó nílẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ ojúbọ ọmọ Yorùbá tán kúrò ní Ifẹ̀ tí wọ́n gbé adé kúrò ní Ifẹ̀ tí wọ́n ti wà kí wọ́n tó dá Ọ̀yọ́ lé sílẹ̀ Ọ̀yọ́ lé òdẹ sí mọ́ Ọ̀yọ́ lé tútù. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ mo bẹ̀ yín ni ìṣọ̀kan la nílò nílẹ̀ Yorùbá kì í ṣe ọ̀rọ̀ àwàlájù yìí o. Àjọ wa ṣe this is Adomade, bye for now. Ade Omo Ade, advocate for the masses.